This is my public apology for all my mother and father in the Lord that are offended through my voice. Bákan náà mo bẹ̀ màmá mi Tọ́pẹ́ Àlàbí ní gbogbo tí mo fi ìbínú àti ìtara ènìyàn sọ tí bàbá wa Wòlíì Olúalọ́. Mo fi àkókò ibẹ̀ màmá àti bàbá Fúnṣọ́ Àkàndé, mo fi ọba àwọn ọba, mo fi bẹ̀ yín kí ẹ má bínú. Ọ̀rọ̀ yẹn is a speak of tongue. Ẹ káàbọ̀ sí Yorùbá Parapọ̀ TV. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá, ẹ tẹ subscribe button síbẹ̀. Tó bá jẹ́ ṣe pé ẹ ti jẹ́ olólùfẹ́ wa ti pẹ́. Ẹ káàbọ̀ sí Yorùbá Parapọ̀ TV lẹ́ẹ̀kan sí i. Ẹ like, ẹ comment, ẹ share. Ẹ káàbọ̀. Kò dẹ̀ bí ọmọ fún àlè is a out of annoyance and a speak of tongue. Ọmọ ní ti bàbá yẹ bí ọ̀kìn kó má bínú, bàbá mi nínú ìgbàgbọ́ ni. Ẹ wá pátá ẹ má bínú, mo fi ẹni tó ní ayé àtọ̀run mo fi bẹ̀ yín. I reverse my statement pé kò rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ like ẹ, bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó. Bàbá wa ajínrere àgbáyé á sọ̀rọ̀ sẹ́ni wòlíì tó jẹ́ pé tó bá sọ̀rọ̀ ọdún tó yípo ọ̀run wa máa wá sí ìmúṣẹ. Gbogbo ohun tí wọ́n wá sọ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn nípa Olúalọ́, tí wọ́n sọ nípa Tọ́pẹ́ Àlàbí, èyí tí wọ́n sọ nípa ẹbí Olúalọ́, èyí tí wọ́n sọ sí àwọn àgbààgbà CAC, èyí tí wọ́n sọ nípa Tọ́pẹ́ Àlàbí, tí wọ́n dẹ̀ sọ nípa bàbá wa Ẹyẹbíọ̀kín, gbogbo ọ̀rọ̀ ọ̀hún nú àti kójẹ. Èyí tí wọ́n sọ nípa màmá wa Bọ́lá rẹ̀, wọ́n láwọn ò sọ̀rọ̀ yún mọ́. Wọ́n ní pé ọ̀rọ̀ orí àwọn ló gbé àwọn o, pé bóyì ṣe káwọn lára sí òun náà làwọn ṣe sọ. Èyí tí wọ́n wá sọ pàápàá nípa bàbá wa Ìlẹ́dẹ, òun gangan wá ní pabambari ọ̀rọ̀ tó wà ńbẹ̀. Ọ̀rọ̀ ló ní í ṣe pẹ̀lú ti Tọ́pẹ́ Àlàbí. Wọ́n láwọn káwọn ọ̀rọ̀ òun jẹ́ àwọn ò sọ bẹ́ẹ̀ mọ́. Wọ́n ní Tọ́pẹ́ Àlàbí pé ẹ̀mí òkùnkùn kan ní fi ń kọrin o. Wọ́n láti pẹ̀lú pé òun ṣe àlè lọ́gbọ́mọ fún gbogbo ọ̀rọ̀ yìí pátápátá náà ni Prophet Nasiri Israel padà kó jẹ́ o. Àwọn kan wá ń sọ lórí ayélujára pé bàbá Nasiri ò bá ti sọ bẹ́ẹ̀. Àwọn kan sọ pé bàbá Nasiri ò bá ti jáde wá báwọn kọ́rọ̀ òun jẹ. Àwọn kan ní àwọn àgbààgbà CAC náà ni wọ́n dákùkù lajà mọ́ bàbá Nasiri. Wọ́n ṣá o bàbá Nasiri ti padà wá pé ohun táwọn sọ lórí ọ̀rọ̀ Alọ́, ohun táwọn sọ lórí Tọ́pẹ́ Àlàbí, ohun táwọn sì sọ lórí bàbá wa Ẹyẹbíọ̀kín àtàwọn àgbààgbà CAC kọ̀ọ̀kan tó ní fi ṣe pẹ̀lú ìyá Bọ́lá rẹ̀ àti Fúnṣọ́ Ìlẹ́dẹ, gbogbo ẹ̀ làwọn padà kó jẹ. Ẹ jẹ́ farabalẹ̀ ká gbọ́ bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́. Bí bàbá Nasiri fi ṣe bẹ́ẹ̀, kí ló fà á bàbá Nasiri fi padà kó àwọn ọ̀rọ̀ wọn jẹ? Ẹ farabalẹ̀ fìdílé nǹkan Yorùbá Parapọ̀ TV. Ẹ já ṣe àyètò yìí kó kápẹ́ kálẹ̀ torí bàbá Nasiri gan sọ pé òtí tó gbà lọ yẹ kó gbà bọ̀. Ẹ já pé ètò torí pé gbogbo ẹni tó gbọ́ bàbá Nasiri sọ́ngbà náà lọ yẹ kó gbọ́ bàbá Nasiri ṣe padà kó àwọn ọ̀rọ̀ wọn jẹ. Ẹ já pín délé, ẹ já pín dóko. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò bí ó bá ṣe ń lọ àwọn ìjẹ́kẹ́tì yóò dì sí. Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run kárí ayé. Mo wá sí orí afẹ́fẹ́ ní òní ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún 2025 láti tọrọ public apology àti ìforíjì lọ́wọ́ bàbá mi Fúnṣọ́ Àkàndé àti màmá Fúnṣọ́ Àkàndé, màmá mi Bọ́lá Ààrẹ àti màmá Tọ́pẹ́ Àlàbí àti bàbá wa Ẹyẹbíọ̀kín àti bàbá wa Wòlíì Olúalọ́ àti àwọn àyànfẹ́ tí mẹ́sẹ̀gì tí mo ṣe tí ó kan àwọn bàbá àti màmá mi nínú Olúwa tí mo dárúkọ ẹ̀, tí wọ́n pè mí káàkiri pé mẹ́sẹ̀gì yẹn ó ní àwọn àléébù àti pé ó kù díẹ̀ káàtó. Mo fi àkókò yìí bẹ gbogbo àwọn ọmọ Ọlọ́run ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ní àná tó John 8
bàbá wa Fúnṣọ́ Àkàndé pè ìyàwó mi ní 20 minutes to 5 ní ìrọ̀lẹ́. So mi ò sí nílé, mi ò gbé, mo wá rí i pé lórí mẹ́sẹ̀gì àtàtúnṣe ni wọ́n torí ẹ̀ máa pè. Mo fi àkókò ibẹ̀ màmá àti bàbá Fúnṣọ́ Àkàndé, mo fi ọba àwọn bá, mo fi bẹ̀yìn kí ẹ má bínú. Ọ̀rọ̀ yẹn is a speak of tongue. Mo bẹ̀yìn ní orúkọ Olúwa. Kẹwọ ọdún tí bàbá wa Wòlíì Olúalọ́ àti àwọn àyànfẹ́ tí mẹ́sẹ̀gì tí mo ṣe tí ó kan àwọn bàbá àti màmá mi nínú Olúwa tí mo dárúkọ ẹ̀, tí wọ́n pè mí káàkiri pé mẹ́sẹ̀gì yẹn ó ní àwọn àléébù àti pé ó kù díẹ̀ káàtó. Mo fi àkókò yìí bẹ gbogbo àwọn ọmọ Ọlọ́run ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ní àná tó jẹ́ on the 8th, bàbá wa Fúnṣọ́ Àkàndé pè ìyàwó mi ní 20 minutes to 5 ní ìrọ̀lẹ́. So mi ò sí nílé, mi ò gbé, mo wá rí i pé lórí mẹ́sẹ̀gì àtàtúnṣe ni wọ́n torí ẹ̀ máa pè. Mo fi àkókò ibẹ̀ màmá àti bàbá Fúnṣọ́ Àkàndé, mo fi ọba àwọn bá, mo fi bẹ̀yìn kí ẹ má bínú. Ọ̀rọ̀ yẹn is a speak of tongue. Mo bẹ̀yìn ní orúkọ Olúwa. Kẹwọ ọdún tí ẹ ti mú wa bọ̀ nínú ìrìnàjò yìí, tí ẹ gba odidi ilé fún wa lódidi oṣù, tí ìyàwó mi máa wà lórí òkè tí mi ò dẹ̀ ní síbẹ̀. So ẹ má bínú màmá, mo má bínú dáàdì, mo fi ọba àwọn bàbá yín. Bákan náà mo bẹ màmá mi Bọ́lá rẹ̀ ní ọ̀nà gbogbo tí mẹ́sẹ̀gì yẹn ti bí wọn nú, mo bẹ̀ yín, ẹ má bínú. Bákan náà mo bẹ màmá mi Tọ́pẹ́ Àlàbí ní gbogbo tí mo fi ìbínú àti ìtara ènìyàn sọ, kí wọ́n jọ kí wọ́n má bínú. Ní gbogbo ibi tí wọ́n ti ń pè wọ́n, wọn kì í ṣe bí òkùnkùn. Màmá Tọ́pẹ́ Àlàbí ọmọ Ọlọ́run ni, òun ṣe kò gbágbá lọ́wọ́ òkùnkùn àbí lọ́wọ́ ayé kankan, kò dẹ̀ bí ọmọ fún àlè. Is a out of annoyance and a speak of tongue. Ọmọ wọn tí ó jẹ́ àbúrò àwa ẹ̀ náà lágbára Ọlọ́run yóò ju màmá Tọ́pẹ́ Àlàbí, yóò ju bàbá ẹ̀, yóò ju àwa ẹ̀ náà. Ilé ọkọ tó lọ lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun kò ní rí wàhálà, kò ní rí ìdààmú, á dẹ̀ ṣe rere. Gbogbo ogun tí àwa ará wájú jà kò ní jà. Mo fi Ọlọ́run ọmọ ogun, mo fi bẹ gbogbo wa kí a jọ ká má bínú. Ní ti bàbá yẹ bí ọ̀kìn, kó má bínú. Bàbá mi nínú ìgbàgbọ́ ni. Mo rántí ọjọ́ Sunday tó dágbé ṣọ́ọ̀ṣì fún mi ní Agége, tóun tẹ̀ jáde lọ tó ní kí n máa ṣe ẹ̀sìn lọ. Ká má bínú. Ohun tó jẹ́ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé àwa ọ̀dọ́ à ń ṣe kankan lábẹ́ pé kò correct wa, pé sí èsì òjò lè pèsè àkíyèsí. So wọ́n ẹ ṣe orúkọ tí mo pè pé àbí kankan, mo rí pé ẹni tí a lè bá, ẹni tí ṣe sí pé tí a lè yẹ̀ lọ́wọ́ wò. So ká jọ ká má bínú. Mo dẹ̀ tó fi àkókò yìí bẹ Wòlíì Alọ́ kó má bínú, kó wo ìrìnàjò tá a ti jọ rìn pẹ́pẹ́ láti Keje lọ sọ́dọ̀ Tọ́pẹ́ Olútókun, kó má bínú. Ohun tí ó jẹ́ kí n dá sí ọ̀rọ̀ yẹn ni pé ẹni ìránṣọ Ọlọ́run tó bá kọ ìyàwó àbó ní ìzù ìyàwó, ìṣirẹ́ ẹ lè ní ìzù àbí wàhálà, kó jọ kó dákun kó má bínú. Gbogbo àwọn kan dẹ̀ ní mo ní ká lọ protect ní secretariat, ká má bínú. Tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé CAC news tí wọ́n gbé program yẹn sí ni mo rò pé ní ojú tèmi kò yọ orí bẹ́ẹ̀. Ní ju gbogbo ẹ̀ lọ, Bíbélì wípé ká wà àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Mo bẹ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, mo fi kú àtàjíǹde Jésù, mo fi bẹ̀yìn. Bàbá Fúnṣọ́ Àkàndé, orí òkè bàbá àbíyè yìí, òun ni májẹ̀mú mi láti bẹ̀rẹ̀ wá.
mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní gbogbo oṣooṣù mi ò lè ṣe kí n má succeed ní ìwọ̀nba kékeré síbẹ̀ tó bá jẹ́ orí òkè búburú ni mi ò lè rí bẹ́ẹ̀. Orí òkè mi ni kí bàbá Fúnṣọ́ Àkàndé kó jọ àti màmá ká má bínú, kí màmá Bọ́lá rẹ̀ ká jọ ká má bínú, kí mọ́mì Tọ́pẹ́ Àlàbí kì í ṣe inú òkùnkùn kì í ṣe inú omi ló ti gba agbára, ọmọ Ọlọ́run ni kó jọ kó má bínú, àtòun àti àbúrò mi tó jẹ́ ọmọ wọn ká má bínú nínú Kristi, àti bàbá Iyẹbí Òkín, gbogbo àwọn ọmọ Ọlọ́run tí mo ti ṣẹ̀ àti gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run lórí òkè bàbá àbíyè tá ti pè mí tá ti tẹ̀rẹ̀ tá ti sọ̀rọ̀ àti bẹ́ẹ̀lú gbogbo wa pátá ẹ má bínú. Mo fi ẹni tó ní ayé àtọ̀run mo fi bẹ̀ yín. I reverse my statement pé kò rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́. My name remain the same, Israel Nasiri Olúwagbémidìde. My number remain the same, 082380305. Mo ṣe mẹ́sẹ̀gì yìí láti jẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti pín mẹ́sẹ̀gì yìí tí àkọ́kọ́ ẹ bá mi pín mẹ́sẹ̀gì yìí káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn ọmọ Ọlọ́run wípé speak ọ̀tàn mi kí ẹ lè bá mi bẹ àwọn ọmọ Ọlọ́run ká má bínú. Ní agbára Ọlọ́run eré ìje ìgbàgbọ́ yìí gbogbo wa yóò mórí délé. Ìrìnàjò wa nínú Olúwa lórúkọ Jésù a ò ní kọsẹ̀. Gbogbo ohun tí a pè ní ẹ̀ka parí ìrìnàjò wa sínú ìbànújẹ́ àbí sí àbámọ̀ àbí sí rárá, Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí wa, and it will never repeat itself for life. Kí a jọ ká má bínú. Mo dẹ̀ bẹ̀ yín gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run gbogbo tí ẹ ní mẹ́sẹ̀gì ẹ bá mi forward mẹ́sẹ̀gì sọ́dọ̀ bàbá wa Fúnṣọ́ Àkàndé. Tán bá ní àwọn fẹ́ kí n wá rí wọn lójúkojú gbogbo wọn tí mo dárúkọ yìí, màá dẹ̀ wá tọrọ apology láti bẹ̀ wọ́n nígbà ní ìfojúrí. So mi ń ṣe ọmọkọ́mọ o, ojú tèmi fi rí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ni ó ta mí lára láti sọ̀rọ̀. So mo bẹ̀ yín ní ìyọ́nú Ọlọ́run. Bíbélì sọ pé ká dárí ẹ̀ṣẹ̀ bí àwọn tó ṣẹ̀ wá, bí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run lẹ́ẹ̀kan sí mo bẹ̀ wá, a ó dé ọ̀run sínú together we shall make eternity. A ó rí Kristi Kátólíkò. Thank you Daddy Fúnṣọ́ Àkàndé àti màmá, mo bẹ̀ yín. Mọ́mì Bọ́lá rẹ̀ mo bẹ̀ yín. Mọ́mì Tọ́pẹ́ Àlàbí mo bẹ̀ yín. Gbogbo tí mo sọ fún yín ẹ má bínú torí Ọlọ́run. Bàbá Olúalọ́ ẹ má bínú. Bàbá Iyẹbí Òkín bàbá mi ẹ má bínú. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ọ̀rọ̀ yẹn dẹ̀ bínú, mo bẹ̀ yín lórúkọ Olúwa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dáríjì mí. Ọlọ́run ló wà pẹ̀lú yóò á di ọ̀run sínú. This is my public apology for all my mother and father in the Lord that are offended through my voice. tó o lẹ ti gbọ́ lẹ́nu bàbá Násírì fúnra wọn wọ́n ní pé ọ̀rọ̀ táwọn sọ àwọn ò sọ bẹ́ẹ̀ mọ́. mo mọ̀ pé Olúwa ló rán wọn nígbà tí wọ́n sọ tẹ̀lé nígbà tí wọ́n sọ èyí àwọn èèyàn ní pé bàbá Násírì kó padà lórí ayélujára kó sọ pọ́nrọ̀ òun ò rí bẹ́ẹ̀ mọ́. wípé ọ̀rọ̀ tó bá yẹ ká sọ láàrin àwa tá a jẹ́ wòlíì ní CAC ẹni gbogbo ìránṣẹ́ Ọlọ́run ní CAC kì í ṣe ń tà ń sọ lórí ayélujára. ẹ̀dùn bàbá Násírì sọ pé láyé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò ní tẹnu àwọn jábọ́ mọ́. wọ́n padà kọ́rọ̀ ọ̀hún jẹ́ o la fi ń tó wa létí pé nígbà míì ẹ̀wẹ̀ ẹ̀bùn bá wá rán wa níṣẹ́ ọ̀gbọ́n la fi jẹ́sẹ́ náà. ó náà làwọn àgbààgbà CAC fi padà pé bàbá Násírì ṣùgbọ́n tó lu wá rán bàbá Násírì ó ti ẹ̀ ti jẹ́ sí ọ̀hún náà kó tó di pé wọ́n láwọn kọ́rọ̀ ọ̀hún jẹ́sẹ́ mọ̀ pẹ́yìn lóhùn bá ti bọ́ọ̀lẹ̀ kò sí kó mọ́ bá tiẹ̀ ní àpò gan kò ní í ṣe jẹ mọ́. àwọn tọrọ apọ́lọ́jì lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà pátápátá pé ògùn táwọn sọ bẹ́ẹ̀ mọ́. wọ́n á ní jù báyìí lọ táàrí lábalábí táwọn. a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ o ẹ̀já ṣe àìtó ẹ̀já pin fọ́mọdé ilé ẹ̀já pin dọ́kọ́dọ́dọ́ àgbàlagbà ẹ̀jẹ̀ kọ́dọ́dọ́ ọmọ léńjẹ o wípé ọ̀rọ̀ tí bàbá Násírì sọ sẹ́yìn wọ́n láwọn ọ̀rọ̀ wọn ò rí bẹ́ẹ̀ mọ́ wọ́n sì ti kó ọ̀rọ̀ náà jẹ́ o dàsí ní ká sọ fúnra wa ká sì ṣí àyè ká láìkí ẹ̀ ká kọ́mẹ̀ntì síbẹ̀ ká sì subscribe síbẹ̀ torí bó ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ ire o ire kàbìtì. àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀
ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ Aláṣẹ